Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Exactly. Bàbá wa kí lẹ fi pé way forward ní àárín Yorùbá, ní àárín Ìgbò àti Fúlàní, gbogbo alákú mọ̀ pé àwọn méjì ní agenda. Àwọn olè fipò àwọn méjèèjì náà jẹ́ kánsà ní tèmi o, torí ẹni tó ń ta fake oògùn ayédèrú tó ń pààyàn díẹ̀díẹ̀ àtẹni tó gbébọn dání tó ń pààyàn lẹ́ẹ̀kan náà, ọ̀run lọ̀run jẹ́, ikú ni ikú ń jẹ́ o. So ẹ ṣe fi pé bí ká máa keep eyes on Igbo ju ká protect ìlú wa against jihadism. bọ́ọ̀tì ni bẹ́ẹ̀ni bọ́ọ̀tì ni o, méjèèjì ni o. kí lẹ fi pé way forward báyìí bàbá wa. àwọn tẹ́mi wo way forward ni wípé lágbára Ọlọ́run kọ́ ló ń jẹ́ kí ọmọ olódò dẹ kó wọlé lẹ́lẹ̀kejì, lágbára Ọlọ́run, lágbára àwọn tó ní ilé ayé. ìgbà tọ́dún mẹ́rin yóò bá fi parí, oníkàlùkù tí tó máa já sí, torí tó náà kì í ṣe pò náà lágbára láti ṣe nǹkan, bọ̀ tí tó bá jẹ́ pé bí ó ṣe jẹ́ tó bá jẹ́ pé bí ọdún mẹ́jọ ló máa lò lẹ́ẹ̀kan náà ni, tí ò sí pé èèyàn máa ṣe lẹ́ẹ̀kan á lè ṣe tó wù, bọ̀ ká máa wo tó máa ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì lágbára ẹlẹ́kejì ẹ máa lè díẹ̀ o, torí pé ìkọ̀kọ́ ló máa gbé ìkọ̀kọ́ wa tọ́ka sí. Yorùbá wuyè mí ti ẹ̀yìn sùúrù kí ló dé tó báyìí? Ṣé bí nínú democracy la wà? Àbí ṣé òun kọ́ni kò lè ní opinion tiẹ̀ mọ́ ni? Bẹ́ẹ̀ni, everybody ló tẹ̀ ní access. Opinion yẹn lẹ̀, wọ́n pa wá tán ẹ fi opinion yẹn lẹ̀. Ṣé tí Fúlàní bá wà fún mi? Owó wa ló lọ fi ṣe pati níjẹta, owó wa ní Yorùbá owó Nàìjíríà lọ fi ṣe pati níjẹta, Yorùbá wuyì àti bàbá ẹ̀. Ṣé tí Fúlàní bá wọ Mr. Ọláọmọ, tó bá yẹ pé second tenure yẹn ló ní ìdá ti divide wa ńkọ́? Ó ṣe ní ìsìn yìí. Bí wọ́n bá ṣe ní ìsìn kò ní wọlé. Full choice now. Gọ́ọ̀mẹ̀ntì ò dàbí ṣe ń gbọ́. Ó ti yẹ yín tó bá ṣe ń sìn kò ní wọlé. Tinubu ò tí fún mi lówó o. But it might be pé second tenure. Owó yìí mo fi ṣe pati níjẹta. Àmọ́ gbogbo yìí ìṣòro yìí ẹ̀yọ́ ọmọ Tinubu. Àtàkà lásán ni ẹ má wọ ṣe máa fún mi àwọn àgbà owó yẹn ojú yá wá já. kò tí yé yín. Mr. Chris ló bá ṣe ní ìsìn ẹjẹ kó ṣe ní ìsìn kó má wọlé àti kó pé lù ú. ẹ ṣe gan táìmù yìí Mr. Tèmítọ́pẹ́ ẹ jẹ́ ká fẹ́ lómi láyé àti sọ̀rọ̀. báwo ṣe fipò yìí ẹjọ ẹjẹ á ké fún wọn lòdò sèṣì náà bó ṣe ń pa wọn lòdò sèṣì lẹ́kìtì òdùmọ̀ mi nínú àwọn àmọ̀tẹ́kùn tó má ti mú àwọn Fúlàní ká máa pa wọn. tó bá ń jẹ́ Buhari fẹ́ pín Nàìjíríà àti wọ́n ń ṣe Nàìjíríà ní Buhari á pín Nàìjíríà kò dẹ̀ sí kan tó máa ṣẹlẹ̀. Ẹ má sọ pé kò yìí sí o, báwo la ṣe máa bẹ̀rù Fúlàní lè ṣẹ́ ní àwọn nílẹ̀ Nàìjíríà. Ó jẹ́ Buhari fẹ́ pín Nàìjíríà kò dẹ̀ sí kan tó máa ṣe. ọ̀pọ̀ yẹn káwa Yorùbá náà wá rẹ̀ gẹ̀dẹ̀ because Fúlàní ló ń ṣe. ẹjọ Ondo State Èkìtì ẹ wá lè ká wò wọ́n ràn àwọn Fúlàní àwọn àmọ̀tẹ́kùn wọn kàn máa hand over àwọn fún gọ́ọ̀mẹ̀ntì wọn. wọ́n pa wá ní Kwara ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti dóńdó àti ìpínlẹ̀ ń pariwo. mi ẹ sọmọ Yorùbá lè mi ọmọ Yorùbá lè mi kò yé àwọn olórí àmọ̀tẹ́kùn yẹn olórí burúkú ni sórí orí ibi tí wọ́n ti máa hand over terrorist sílẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì ní ṣé ẹ̀ kí wọ́n news ni ẹni báwo bó ṣe mọ̀ ẹ̀ kí wọ́n news ní bá hand over fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n wá padà sí bẹ́ẹ̀ wọ́n lọ bá pa àwọn èèyàn wa wọ́n padà sí pa wọn. òye kọ́ máa ń yìnbọn wọn. anybody tó bá ti mú kẹ́kọ̀ọ́ pé yìnbọn fún lẹ́sẹ̀ náà. wọ́n mú ọ̀nà kan lórí nísẹ̀yìn nínú ọmọ rẹ̀ wọ́n mú mẹ́ta nísẹ̀yìn wọ́n ti kó wọn yá mi lọ́wọ́. ẹ máa gbọ́ ibi tí gbogbo yín ò wò ní pé ṣé ń gbọ́ ẹ mọ̀ pé ṣẹ̀ríà law tó wà nù constitution yẹn ó sì ń fún àwọn people ní a little backing. Backing wo ṣe bàbá yẹn tó kírípù wa gangan nìyẹn ìkọ́ni recognize ṣẹ̀ríà law ṣé ẹ̀yin gangan recognize or not ṣé ń gbọ́ bàbá recognize or not. ogun wà Nàìjíríà ogun là ń jà ká pa wọ́n ká pa everybody ká
kán má kàn fún gọ́ọ̀mẹ̀ntì mọ́. Ṣe ẹ wọ́n pè jẹ́ ká gbọ́ ọ̀kan tí true talk Yorùbá ti fẹ́ sọ jí. ẹ ká listen sí true talk. wọ́n ti Igbo ní true talk ẹ jábọ́ kò lè bá wa dá sọ̀rọ̀ lẹ́wọ̀n. You say culture people. That's all I need do for you. Everybody No, know. if you are here to defend your Biafra. Yeah, you know Okay, one the thing. I'm problem. here to Okay. defend Igbo now. I'm an Igbo man now. Why I Okay, Uh-huh. not so go as an defend Igbo my? man, Mr. True Talk, let's just Yeah. go straight to the point. So the Okay. situation going on in Nigeria right now with the high insecurity in Yoruba land and even so in your land, like one of your please, can somebody mute? Is that you? So okay, is that your Go background ahead. is Go very ahead. I noisy? can hear you. Yeah, but Okay, I can so my hear you. point is, what do you think is the way forward? Because some of your people want to leave Nigeria, and I, as a Yoruba woman, I have no problem with that. I think you guys have the right to have your Biafra country. However, moving forward with all this insecurity going on and the rift between Yoruba and Igbo and other tribes, what do you think is the best way forward for everyone involved? True talk Both require your Igbo, both background Yoruba, and every other person in Nigeria. What do you think is the best way forward now? First of all, can you hear me? Yeah, we can hear you. Okay. So first of all, I will be honest to you. The reason why Nigeria is not progressing, we are not the same race. Everybody should understand that. We are not the same race. And it will be difficult for us to progress together because we are not the same race. Try to force us together, it can never work. It will not work. Because the way your own mentality is different from my own mentality. I've been in this platform now more than maybe going to 2 hours. I listen to everything. If you see me, I don't blame anybody. I have properties in Lagos, businesses in Lagos, not even one. So if they say Igbo should go tomorrow, everybody should go there, then I will apply for document if I want to still be in Lagos. Follow their rule of law, apply for their document. If they approve me, fine. If they don't approve me, it's left for me to sell my property and get out. But we cannot progress like this. We are not the same race. Fact. Let's stop forcing it. So now, my issue is this. Tinubu said he does not believe in one Nigeria. And instead of him to discontinue Mazen Namdo Kalu case, he let them sentence a man who is agitating for his people to go. When Tinubu have it in his mind to make sure Nigeria want to divide, why are you sentencing the man? Igbo is ready to go tomorrow. We are ready to go tomorrow. Me, I've lived all my life around the Yoruba people. I know them very well. I enjoy them. We have a great relationship. But even if I live in abroad for going to 2 decades right now. So the way I apply for document, I will still apply for document if I want to stay in Yoruba land. But you have to honor their law, respect their law, follow up with their immigration system that they will put in place in future. Then if they don't want you, that's it. Everybody have resources. We should stop looking at those resources. First of all, land. Land is wet. When certain individual take your land from you, he has taken your future. Through this land, you can produce food, you can produce everything. But when some people start invading your land, it's not safe anymore. So the best solution to this whole thing, not voting 2027, is not necessary. All of us should go to the streets and demand. Everybody should go their various ways. Igbo go, Yoruba. Nigeria can even make up 6 countries, 250 something million people. We can make up 6 countries, at least there will be peace. Peaceful 6 countries, Nigeria can make it up. Let us be honest to each other. Please. That is the best, not election. Let us go different ways. So we cannot work. You work like me, I'm an Igbo man. I cannot cohabit with Hausa people. It's not possible. So I want to go. The best thing is Thank for you us very to go. much. Thank you Let very us much. go. Okay.
Okay, go ahead. àti ní kí mo kí yín o. Yes, So mo that rí is the nínú gist. comment section. Tinubu should release Nnamdi Kanu. We are going. Okay. Everybody Okay, so tẹ́ ń true sọ talk. gbogbo níbí báyìí ẹ Ẹ make a fún point. Mr. ọtẹ True ẹ talk ní sọ̀rọ̀ 30 ẹ fi ọmọ seconds. ibo yẹn sílẹ̀ gbogbo wa pátápátá a sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà a fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ mo rí i pé ọmọ akin kò sí nínú pílátífọ̀mù ilé ní ẹ kàn support yorùbá yorùbá yorùbá. Please, who is commander in chief today? Bàbá yín jáde síta, I'm a military man. Ó ń sọ fún yín pé they want to use insecurity to disturb me. Oh my God, God bless Abacha, God bless Donald Trump. You will give a 50 further, ìwọ ló ní command lọ́wọ́. Ta ló ń dá ní àwọn tó fẹ́ fi insecurity disturb ẹ? Ó wá lọ sọ síta, bàbá yín ti darúgbó kó gara out. It's incompetent. Ṣé ti gbọ́? Èmi máa là mọ́lẹ̀ fún yín tèmi o. Mi ò ráyè gẹ́gẹ́ yorùbá ni nígbà tí Buhari wà ń bẹ̀ wọ́n ń pa ọmọ ó ti kàn mí náà wọ́n lẹ́ni tó bá kàn ló mọ̀ wọ́n ti gba ìlú yorùbá wuyì bí eré ó ti kàn èmi náà wọ́n ti dọ́dọ̀ mi lánàá ó ti dákúrẹ́ àkúrẹ́ náà ibi tán lọ yẹn sìn tó ń jó tractor wọn wọ́n lè pa ẹ̀gbọ́n mi lọ́la mo ti sọ pé ó máa kan everybody. Who is commander in chief tán pè ní president Trump á give order lẹ́ni ẹnìkan sọ pé òun lórí òun yí tó bá náà fẹ́ rí migrant lé ní wọn everybody ló máa kàn eré gidigidi that is president. We are just speaking caterpillar in English here ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ta ni nígbà tí Buhari wà tí Ìgbòho jáde tí gbogbo akun lẹ́yìn ò ṣe a ní torí pé ó jẹ́ kíni torí pé ó jẹ́ Fúlàní torí pé ó jẹ́ àwọn Haúsá ẹ lé títí wá ti débẹ̀ jẹ̀bi Yorùbá ló wà ń bẹ̀ wọ́n á pa wá tán má jẹ́ kí n parọ́ fún yín látọjọ́ tó ti ń pa yorùbá ó ti kàn mí náà kí ni president yín ṣe òun wá second time kí ni mí ní second time ó bá jẹ́ president ní 24 hours you are a president for life. Fact. Ẹ ṣe. orúkọ ẹ̀ ò parẹ́ ń bẹ̀ mọ́ kí wá ní kí ló ń ṣe ń sìn there if you want to use it I'm a stubborn ṣé ó dàbẹ̀ ní kémi fọ́ létí bloody civilian ẹni tí ò mọ nǹkan kan mi ò mọ nǹkan táwọn àmì ìṣètò gbàjọba. Yes na ẹwọ nǹkan tó ń sọ lẹ́nu ni wọ́n fẹ́ lọ insecurity ẹjọ́ sálẹ́rìn àmì ẹ̀dẹ́ láàrin mi àti yín ta ló ní highest order lọ́wọ́ tó bá give order tí ó sẹ́ni tó máa yẹ̀ wò. tó bá fún 1 month wọ́n máa ṣe everything kó pé kí bàbá God bless you ṣó dìgbà tó bá dẹ̀ wá bá wọn tó ní. Every Trump ṣe fáwọn èèyàn ní ọ̀dà ní US. wọ́n ti dí àkúrẹ́ náà wọ́n ti dí àkúrẹ́ bóyá ọjọ́ Sunday náà máa lọ sí ṣọ́ọ̀ṣì bíi táwọn èèyàn wa wà tó máa lọ pa wọ́n bá ṣe máa wò wọ́n lélẹ̀ lójoojúmọ́ ṣé Ìgbòho nìkan ló fẹ́ ṣe gbogbo ẹ̀ ni president wa ta ni ṣé kìí ṣe yorùbá ni mi ò believe pé yorùbá ni ó dàbẹ̀ ni pé ó kú di àyà ni ẹ̀rọ ojú ẹsẹ̀ ẹ wo ẹ ṣe ó dàbọ̀. ẹ má bẹ̀rẹ̀ sí bámi ay Texas ẹ má sì lọ mo ní question fún yín. I'm giving you 1 month within 1 month tó bá tí gbogbo kíní ò bá kúrò nílẹ̀ you are fired. Ẹ wá òbóyá máa ṣe àbí wọn ní ṣe lọ́wọ́ lórí. mo ní question fún ay Texas ẹjọ́ sà ó kó àwọn ay Texas pé wọ́n pè wọ́n ní kúkúrú defence wọ́n pè àwọn kan lámọ̀tẹ́kùn VIO road safety brand wọn together gbogbo ilé ìlànà ìjọba ìpolọ military la wa brand wọn together use them as a community police use them as a state police create a security tó very simple ni ó simple create a community on state police wà ló fẹ́ gbé ẹfẹ́ wà lọ tán Ìgbòho ló fẹ́ gbé security lé lọ́wọ́ ṣé Ìgbòho jẹ́ organisation we have Google defence we have VIO Àmọ̀tẹ́kùn àti àwọn road safety tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn brand them to police may create a strong security. That's your primary duty to secure the life of the citizen. That's the first primary duty. Ojú ọ̀nà iná gbogbo àwọn yẹsẹ̀ country ni. Nigerian military is infiltrated. I don't even want that. I don't know. O de sọ pé president. O bá kú lọ́la you are 80-something years. Give order. Command. Coas the chief of army staff, chief of naval staff, chief of air force. Nígbà tí àwa wà ní Sierra Leone, nígbà tí àwa wà ní Liberia, tèmi wà ní Liberia ní Morovia, God bless Abacha. Operation no leave it in the forest, immediately no Graham, who are you?
kò dẹ̀ sọ pé president ni ẹ bàbá ṣé Trump kì í ṣe bàbá president ni Texas bàbá ṣé mo ay lè béèrè question mi bàbá lọ́wọ́ sà. Tinubu lèmi máa blame security tó bàbá ṣẹlẹ̀ ay ò ṣé yẹ mo gbọ́ lè béèrè question Tinubu mi. Baba the Ewa Tinubu ẹ̀ ń yes gbọ́ bí disagree tèmi sẹ́mi náà with náà. Fulani. bí aṣọ òyìnbó Okay, dọ̀la okay, ká AY pín Texans. solution bàbá of ay ay Nigeria ṣé is ń gbọ́ sùúrù tèmi division àtọ́ṣe. three ṣé enemy kò can sọ never fún live ẹ lọ together. Bẹ́ẹ̀ni, bóyá Mr. kẹ́ ẹ AY sọ fún àwọn wọn Texans, ó bóyá sọ ń gbọ́ pé kí tèèyàn. Nàìjíríà kúkú pín pé that is the best way forward. Gbígbà àdé Three dúró enemy sí can never live together. The best solution is division. Can't divide. Ehem, We are not exactly together at all. Ṣé àjọra ay wa ni ibo ṣé ń láti ehem gbọ́ jọra nǹkan tí mo wa? fẹ́ máa gbọ́ nìyẹn ay ṣé ń gbọ́ sà bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́ mi wọ́n ń Mr. gbọ́ ay. ay ti wọ ọmọ yìí lọ́wọ́ ni ṣé ìmọ̀ ni Mo ọ̀tọ̀ ń ní mi gbọ́ ò yín president náà, mo ń bínú gbọ́ yín. question lèmi kàn tí ẹ fẹ́ Mr. béèrè. Tó Emi dìgbà tó bá pa wá tán ni. Gbogbo wa wà nílùú òyìnbó ẹ fi ṣé pé ń wọn gbọ́ lè pa ẹ̀gbọ́n wa ń lé ni. Ṣé gbogbo àbúrò wa ló ti lọ sílùú òyìnbó? ṣé mo lè béèrè wọ́n lò question mi bẹ̀rẹ̀ simple. ay Ẹ béèrè question sir. wọ́n kidnap bàbá tèmi tán ṣe 2-3 months ago ni àwọn ṣé ń Fúlàní gbọ́ Mr. ay. wọ́n pa mọ́ hòtẹ́ẹ̀lì ní ṣóyè Bẹ́ẹ̀ yìí ni sir, bẹ́ẹ̀ ni mo wọ́n ń ní gbọ́ yín. Ẹ̀hẹ́n. Ṣé mo pé tá a bá ń sọ pé hierarchy everybody in office kò tí yé yín a wà very right láti challenge the president wa o but what are the governors there for now? Ẹ jẹ́ ká tún gbé yẹ̀wò. Are they there for just to dey collect the money? Dá yín lóhùn question yín yẹn. Ibi tí màá Any ti dá state yín ṣe lóhùn ń gbọ́ nìyẹn. to me o to my Ibi tí own o màá ẹ ti máa dá yín gbọ́ lóhùn ẹ nìyẹn. dúró náà ẹ jẹ́ kí n land Ẹ lọ́nà. béèrè question lọ́wọ́ ẹ̀. Let me Jẹ́ kí n dá understand yín lóhùn. Ẹ má ẹ. bínú, mo ti mọ ibi tẹ́ ń lọ. Ẹ jẹ́ kí n land lọ́nà. ẹ fi gómìnà lẹ̀. Bàbá mi ẹ jẹ́ Ẹ fi land gómìnà náà lẹ́nu, ẹ ẹ jẹ́ jẹ́ kí n dá land. yín lóhùn náà. why Ṣé ẹ mọ̀ ẹ jẹ́ nǹkan kí n ní land Amẹ́ríkà lọ́nà tí ẹ ẹ wò sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ jẹ́ ká sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jọ. ní Mr. Nàìjíríà Ayo jẹ́ kéèyàn land à the ń gbọ́ question ẹ Nigerian kàn. ẹ jẹ́ kó Nigerian wọ́n láti army. question wọn Kàn Mo jẹ́ ti mọ kéèyàn ibi tó sọ̀rọ̀ ń lọ gan sef. náà. Even ẹ the lè other Mr. mọ̀ AY person dey just Texans, no be only Okay. you dey vex now. mo máa fún yín 30 seconds. This thing dey hit all of Mr. us Eni, sef. ẹ Kíní jẹ́ gbóhùn sókè. Mr. mo Eni, ẹ fẹ́ bèrè kí question Mr. tẹ fẹ́ Ayo bèrè máa lọ́wọ́. understand pé kíní yìí ó ń hit gbogbo wa but nǹkan tẹ̀mí sọ pé are the governors now because to my own understanding governors ni first citizen of any state. Àwọn ni chief of army staff any state. So are they there for figurehead ni abi they are not meant to be tried or they are not meant to be questioned based on anything that's happening in the state? Okay, sir. fabura fct They have their own primary duty, but they don't have ṣé fabura power náà pè é ni for security or government. Why they ẹ don't kì have í ṣe power? akàwé náà Wọ́n ó yẹ kí pe ẹ ánsà ìfúnra Nigerian yín. army, wọ́n pe Nigerian police, wọ́n pe Nigerian air force, wọ́n tún wá sọ pé Nigerian police gómìnà yìí ò ní agbára lórí wọn. Federal náà answer fún. The primary duty wọn ní kán take care state wọn, but ní security yẹ gómìnà yìí ò ní agbára, kò lè ṣe nǹkan kan. Tó bá dá security sílẹ̀ lé ní wọn lè níbọn lọ́wọ́, federal ló níbọn lọ́wọ́, igi lásán náà máa kó fún wọn. Àwọn tó dẹ̀ ń pa wá kí ló ń gbé dání? Ẹ dáhùn náà. Ìbọn. Ìbọn náà nà. Okay sir, thank you. Yorùbá wo iṣẹ́ wa ń bẹ̀. Okay. Mo fẹ́ torí Okay. mo ní láti lọ, mo dẹ̀ fẹ́ bọ́, mo fẹ́ kàn padà dé. So, yeah, with everything see Mr. AY Texans so, ó dà pé I won't go straight to the point as a military man pé ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká kúkú da owó kíní ìrú kí bàbá fún àwọn èèyàn ní order kí wọ́n lè secure Nigeria because for how long gan-an máa fi pa àwọn èèyàn wa. And then Mr. Yorùbáwùyí ẹ jọ̀ọ́ mà mo fẹ́ sáré ṣe kọ̀ọ̀kan so mo ṣe máa padà o but mo fẹ́ kẹ́ Mr. kíní ò ti sọ̀rọ̀ bàbá àtúnṣe wọlé Mr. Tèmítọ́pẹ́. Ṣé mo lè máa lọ kẹgbẹ́ lómi síbẹ̀? Ṣé mo lè kúrò? Mr. kẹgbẹ́ lómi. Mr. AY ẹ mú mi kẹ́ jẹun ṣe gbọ́. Yorùbá mi ò ní fẹ́ dé mi ò ní fẹ́ máa padà dé. Mo fẹ́ sáré Yorùbá wù jù ṣe máa kí padà mi máa wá. lọ kẹgbẹ́ lómi síbẹ̀. No, Mr. Tèmítọ́pẹ́ ló máa sọ̀rọ̀ next. Yorùbá wù mí ní pẹ́ padà dé. Mr. Tèmítọ́pẹ́ ẹ̀ sọ̀rọ̀ ká mọ́ tó ta. Mr. Tèmítọ́pẹ́ ṣe wà ń bẹ̀. Ẹ on mute. hello Yes, sir. Ẹ kalẹ́ sà. mo kí gbogbo ilé ẹ kalẹ̀ o Ẹ kú lórí àsìkò yìí, sir. a kú gbìyànjú Yes, sir. ẹ mọ̀ pé ilé máa ń easy láti fẹnu kọ́ ṣùgbọ́n wọ́n bá bọ́ sórí pápá gan kò rọrùn bẹ́ẹ̀ ó dá kí Yorùbá dá dúró lóòótọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tá a ní pátá ọ̀nà ti tà fún Nàìjíríà so kí ló máa jẹ́ source of income Yorùbá so ìlú tó bá fẹ́ dá dúró
wọ́n á kọ́kọ́ wo finance status wọn, wọ́n á wo productivity wọn, ṣé wọ́n dúore. Gbogbo táwọn Awólọ́wọ̀ ṣe lẹ̀, bàbá wa Ọbásanjọ́ wọ́n ti sọ di Nàìjíríà kìíní kan, NTA wọ́n ti sọ di Nàìjíríà kìíní kan. So kò sí nǹkan ọmọ olódòdó fẹ́ ṣe náà ju pé kó máa lo ọgbọ́n àti ète láti dá gbogbo so many things padà sílẹ̀ Yorùbá. Gbogbo wa ló dẹ̀ wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye tán, oyè tó kára àwò ó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀. Kò sẹ́ni tí inú ẹ̀ máa dùn sí tó ń ṣẹlẹ̀ mọ́ ṣe ń pa àwọn èèyàn. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé bí Nàìjíríà ṣe wà ẹ́, a whole Federal Republic of Nigeria, àwọn kan wà Nàìjíríà ẹ̀ tó yẹ pé wọ́n ò sí nínú ìjọba kàbá ni wọ́n. Tó dẹ̀ jẹ́ wípé kò sí ọgbọ́n téèyàn kan fẹ́ dá tí ò bá ṣe sùúrù kó rí kó dàbí pé kò rí. Lóòótọ́ máa ta wá lára, ṣùgbọ́n lórí paperwork lọ́hùn kò rí bẹ́ẹ̀. Màá fẹ́ kẹ́ wo gbà tí Trump ń campaign níjọ́ kìíní àná nígbà tí Obama wà ń bẹ̀. Kété tó wọ White House tí wọ́n fi blueprint rán pé ṣó ti rí bó ṣe ń lọ, ó ní Obama is a good man. Àwọn foreigner tó fẹ́ lé dànù yẹn torí pé owó wọn la fi ń ṣe kíni, la fi maintain ìlú. So báwa ṣe ń wo ìjọba níta kò rí bẹ́ẹ̀ nínú ilé. Tẹ́ bá wo United Kingdom nígbà tó ń pariwo náà, láyé Tony Blair, ìgbà kan foreigner must go, immigrant gbaṣẹ́ àwọn. Nígbà tí Tony Blair máa sọ fún wọn ní ṣe mọye illegal immigrant tí wọ́n san tax tó jẹ́ pé owó wọn làwọn fi ń fẹ̀yìn benefit, ṣe mọye tó what. Gbogbo everybody dákẹ́. Ṣé wá rí pé a fẹ́ lọ nílẹ̀ Yorùbá, ṣé mi àti yín tá jọmọ Yorùbá ṣá rẹ́dì láti padà sí ìpìlẹ̀? Ṣé rí orílẹ̀-èdè àbí ìlúkìlú tí wọ́n bá ti gba èdè ẹ̀ lọ́wọ́ ẹ̀, ó wà modern slavery. Ìyẹn bẹ́ẹ̀, wọ́n mú ẹ̀sìn, wọ́n mú wá as a material láti gbà wá, láti mú wa bí ẹrú. Orílẹ̀-èdè tó bá tún ti gba, yes, tó bá tún ti gba spirituality ẹ̀, modern slavery ló wà. Church pọ̀, ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run rorò tó ni? Mr. Tomidope, any 3 minutes more, sir. 5 minutes la máa lò, a máa ṣé round up. bẹ́ẹ̀ lọ́lọ́run rorò tó ni? Orílẹ̀-èdè tó gbàdúrà jù Nàìjíríà ni. Kókó ni wípé tá a bá fẹ́ kí Yorùbá pín, ká padà sí ìpìlẹ̀. Kí ni àwọn bàbá wa ń ṣe láyé ìgbà yẹn? Báwo ni wọ́n ṣe ń lò gbà? Báwo ni wọ́n ṣe ń sin Lọ́hun? Báwo wọ́n ṣe ń b'Olódùmarè sọ̀rọ̀ tó dẹ̀ happen lẹ́sẹ̀kẹsẹ̀? Tá a bá ti ṣe yẹn, àbùṣe ti bùṣe, oníkálukú á lọ. Ṣùgbọ́n a ní nǹkan kan lẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀ pátá, Haúsá ló ní military, Air Force àwọn ló ní, ẹ̀rọ kìíní kan training àwọn ló ní. Gbogbo ẹ̀dẹ̀ ní Tinubu rọra mú wá lẹ́yọ kọ̀ọ̀kan tó ń fọn káàkiri. So ntẹ́mi ò bá rọ everybody ní pé ọ̀rọ̀ Nàìjíríà ojú egbò ni tó ti kẹ̀, kò lè jiná lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n fọ̀dí pé kí Yorùbá fẹ́ lọ, ẹ jẹ́ kí gbogbo Yorùbá kọ́kọ́ padà sílé náà, ká kọ́kọ́ pa ẹ̀sìn tì, ká rẹ́dì láti ṣe báwọn bàbá wa ṣe ń ṣe. Ká wá wò bóyá àwọn tó nílùú tó tẹ̀lú dúró, bóyá wọ́n máa dìde àbí wọn ò ní dìde. Ká fẹ́ ìtókulẹ̀. Bàbá wa That's not the solution, sir. Solution kan nìyẹn, sir. Solution ni wípé tí Yorùbá bá fẹ́ lọ. Kan tó fẹ́ dìde, kò sálálẹ̀ kankan tó ń dìde. Àwa tó wà láyé, wọ́n la máa gba ilẹ̀ wa. Bàbá ẹ ṣe sùúrù. La máa gba ilẹ̀ wa. Kò sálálẹ̀ kankan tó ń dìde. Bàbá ẹ ṣe sùúrù. Ọ̀dàlú ní ìṣèlú. Ìgbà tó sọ pé a ti ta gbogbo. Ẹ fún wa ní 2 things tí Tinubu ti mú padà wá sílẹ̀ Yorùbá. Ọ̀dàlú ní ìṣèlú, sọ̀rọ̀ bí yé yín.
ọ̀dàlú níṣèlú. bàbá wa ẹ má jà sọ dìjà. ẹ̀yin èèyàn wa ẹjọ́ torí Ọlọ́run nǹkan bẹ̀rẹ̀ sí 5 minutes ẹ̀ ẹni Yorùbá ipe tá a bá fẹ́ lọ kí ni Yorùbá ní láti fi survive. Number 1 kan gún ẹ̀sìn kúrò ń bẹ̀. ẹni sùúrùsà ọ̀rọ̀ tẹ̀sìn yẹn àbọ̀ wa bá nìyẹn. o lè jábọ̀ àbá torí bẹ́ẹ̀ gbọ́gbọ́ lórí sí. ẹni sùúrùsà bọ́tẹ́ ń sọ ìpa gbogbo aládákẹ́ fún yín protocol wa lórí péjì yìí nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tó wà lórí péjì pé respect protocol ìmọ̀ tí bàbá wa pè mí tọ́pẹ́ ń sọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ̀sìn nílẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ lénìí ká gbé kudos fún MS bàbá olówó Èkó Àkànbí Alọ́ba ìyàwó àlà gúùpù wọn bẹ́ẹ̀ yẹn 70% wọ́n ti ja ogun ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹni Yorùbá tó bá wà fanatic nísìn ọmọ Fúlàní ni ìyẹn ò sí pé èèyàn ń dá òtún ẹ̀ àwọn Yorùbá tó ń ṣe Islam wà Yorùbá tó ń ṣe Christian wà but they are not extremists so mi sọ pé àbọ̀ wá bá Ọlọ́run ti gbé àwọn ẹgbẹ́ gba àwọn sójà náà oníkálukú ló ní branch tiẹ̀ àwọn tó ń lọ sójú ogun àwọn sójà tó jẹ́ nọ́ọ̀sì sójà tó jẹ́ dókítọ̀ tó jẹ́ driver oníkálukú ló ní tiẹ̀ Ọlọ́run ti lu àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọ́n ti lu àwọn MS bàbá sí ọ̀rọ̀ ẹ̀sìn níbẹ̀ yẹn àwọn yẹn fèsì ogun yẹn wọ́n dẹ̀ ń win kudos to them wọ́n win ṣé pé tí Yorùbá bá lọ kí ni Yorùbá ní ó dùn mí pé sọ̀rọ̀ yẹn Yorùbá ní àmú Nàìjíríà everybody mu omi níbẹ̀ yàtọ̀ sẹ́pọ̀ ohun tó wà ní Lagos State nìkan kàtàkùn Lagos State gbogbo ilẹ̀ Yorùbá pátá kò síbi tí ó wà blessed kí lẹ́ pé wọ́n ṣe kúrò ní ilẹ̀ Haúsá tó wá fèsì ilẹ̀ Yorùbá tí wọ́n fèsì ilẹ̀ Ìgbò many ẹ̀dá ọkọ̀ natural resources náà tí kò sí ilẹ̀ Yorùbá epo ń bẹ l'Ógùn State Ọ̀ṣun State ní gold lithium káàkiri káwáyé tí wọ́n lọ sí gbogbo ohun tó wà lábẹ́ ilẹ̀ a tún ní seaport ibi tí wọ́n bọ̀ ní káwáyé sí gbogbo ohun tó wà lábẹ́ ilẹ̀ gbogbo èyí tó bá ti fi omi gbogbo tó bá ti fi omi jíǹkì ìlú oríire nílùú yẹn tó bá ti fún ní omi gbogbo sọ́dọ̀ ta fún Nàìjíríà tá a bá dá dúró àti kò ní sí tó ń jẹ́ Nàìjíríà mọ́ kò ní sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ Haúsá Fúlàní wọ́tẹ̀mà tó bá fẹ́ gbé nǹkan ọ̀dọ̀ wa náà máa gbé gbà wọ́n máa sanwó pọ́ọ̀tì ni wèrè kankan ní máa bọ̀ kókò wọnú ìlú wa kó máa wá pààyàn amọ́ra wa tàbá ríra wa Yorùbá yàtọ̀ gédégbé sọmọ Fúlàní excuse me àjọra wa rárá níbi kankan èyàn dúró ẹlẹ́ẹ̀kejì ọmọ ṣiṣẹ́ ní ọmọ Yorùbá àwa ò kì í ṣọ̀lẹ ẹ wo gbogbo ìlú òyìnbó ẹ lọ sí medical aspect lórí field medical bẹ́ẹ̀ni o Yorùbá lè máa bá lókè l'Amẹ́ríkà àwọn top doctors the most paid robotic engineer in the whole world bí China ṣiṣẹ́ wọn pé àwọn ìyàwó èrè tó ọmọ Yorùbá ni ẹni tó dictate filter irú kòwó tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná tó wá tó ṣẹlẹ̀ ọmọ Amẹ́ríkà bí ló wà ní ọlá ọmọ ọdún 12 ni ọmọ Yorùbá ni the man who bought Gatwick airport tó ra airport káàkiri Ògúnlèsì ọmọ Yorùbá ni tó máa pé Dangote the number 5 kìíní kan richest man in Africa torí pé tí ẹ bọ́ síta ni àwọn ìgbà tí wọ́n ní àgbákò owó wọ́n wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tí Nàìjíríà ń payé wọn ẹ lọ sí music industry kò sí tí wọ́n kí jó orin Davido kò ṣe onìkan náà mo kàn mú bọ̀ pé kàkà máa ṣe bẹ́ẹ̀ yẹn màmá mi ẹ lọ sórí football field wọn lórúkọ Muslim o wọn pè wọn Abdul Gafar o Yorùbá wí kọ́ tó bá fi ń tàn wá ní ẹgbẹ́ àní kan tá máa jẹ kí la máa jẹ tá bá pín Yorùbá bá dádúró lẹ́ni ohun tá a máa jẹ́ ti wà fún wa kọ́ tó fi ń tàn wá ní ìyẹ́ kọ́ tó fi ń tàn wá ní ìyẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ sọ wípé kò sí tí Yorùbá fi lè dádúró tá a bá dádúró lẹ́ni aláwọ̀ àní Yorùbá ló tún wà in charge of technology àwọn tí ò lóye náà fi yẹn kó jẹjàre kí ló dé tó Fúlàní ẹgbẹ́ fífi wálẹ̀ lọ́rùn MKO Abiola
wọ́n bí pọ́n tó fẹ́ fi di president ni wípé òun lọ sí Amẹ́ríkà òun lọ fún òun fẹ́ ṣe